ọdún òmìnira níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ti wáyé láti ọwọ́ alága aláṣeyọrí olóyè Dínà Simon Adébáyọ̀ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tí olórí tẹlẹ́mù tí wọ́n ń wárìrì fún lọ́jọ́ ọdún pèrèmíwùtẹ̀ lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀. ẹ̀tọ́ ni kó yé wa pé gómìnà ti ìpínlẹ̀ Plateau kò láǹfààní àti bá wa ṣe ọdún níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tó jẹ́ pé ìpínlẹ̀ Zoo ni gómìnà láǹfààní láti lọ. olóyè Sẹ́tọ̀ní Gbófalẹ̀ ló fi akọ̀wé àgbà rẹ̀ rọ́pò lẹ́yìn tí ó gbé òdòdó ẹ̀ kalẹ̀ pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lẹ́yìn náà ló ka ìwé àpilẹ̀kọ ẹ̀ níwọ̀nba kí o tó di pé olóyè Dínà Simon Adébáyọ̀ tẹ̀síwájú nínú ayẹyẹ ọdún tirẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìlú àti àwọn olóyè. lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ sójú gbogbo àwọn èèyàn alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ohun agbéṣe níjọba ìbílẹ̀ yìí ló mẹ́nubà pẹ̀lú àṣeyọrí ìjọba tó wà lórí àlééfà. ààrẹ Patrice Talon bí ó ṣe rántí ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ní gbogbo àsìkò tó lò lórí àga ìṣàkóso. ẹjẹ́ agbálàyé bí olóyè Dínà Simon Adébáyọ̀ ṣe ṣe àlàyé ọ̀hún lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. ọ̀nà yóò kò lè àbá ìyànà ìlòsíbẹ̀ kápá kájọlà káfùlà àjá sí ọ̀nà ìtọ́wé òun àlá ọ̀pọ̀ ọ̀nà ní kò sí tẹ́lẹ̀ yálà nítorí ọmọ kan lé ọmọ ìlú ni wọ́n gbọ́dọ̀ pé ògbóǹgbò wọn jáde. àwọn ọ̀nà wọn púpọ̀ làtọ́ ṣe àtọ́ṣe gẹ́gẹ́ pé ọ̀nà yóò kò lè gbàgé kálọ̀ ẹgbẹ́ rẹ nítorí gbogbo ló mọ̀fọ̀ ní Ìpòbẹ́ owó ọ̀nà kọ̀mínì wọn yé ń gbìrẹsì lónìí ọ̀nà yóò lọ síbi àgbìrẹsì yẹn àṣìṣe nípa ẹ̀ ọ̀nà yóò kó ní eré ọ̀nà níbi eré ọ̀nà ìjọba níbi káfùlọ ìgànná ọ̀gbẹ́lẹ̀ àṣìṣe nípa ẹ̀ ọ̀nà yóò kó ní tẹ́tí káfùlọ ọ̀tẹ̀ tán àrímọ̀kán ní ọ̀pọ̀ ńlọ́jọba wọn yóò ti kọjá ló gbé gbèsè láti gbé e ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àwa bẹ̀rẹ̀ àti ti parí ẹ̀ òní onímọ́tò lè gbé mọ́tò kókó lè kẹ́tì lónìí kó dé rí ọ̀tẹ̀ tán. lẹ́yìn eléyìí onírúurú àwọn dèfílé ló bẹ̀rẹ̀ ní pẹrẹwu àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àwọn ọmọ ìlú lọ́kùnrin àti lóbìnrin ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún ọ̀hún láti sàmì sí ibi ó ti tọ́ àti bó ti yẹ léyìí tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tí olóyè Dínà Simon Adébáyọ̀ lé góńgó níwájú àwọn olóyè àtàwọn délégé àwọn lẹ́ẹ̀kan àwọn afẹ́nifẹ́re tó péjú pésẹ̀ wọn kò lóǹkà. ayẹyẹ ọdún ọ̀hún dùn gbọ́ngbọ́n sí kan sí. olóyè Dínà Simon Adébáyọ̀ tó wá fi ọkàn ọmọ ìlú balẹ̀ wípé késekése ni wọ́n ti rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn bàbá késekése tí àǹfààní bá wà fún òun láti tẹ̀síwájú. ọmọ ìlú náà ni ó sọ àti pẹ̀lú òun mọ̀ wípé wọn kò fẹ́ kí iṣẹ́ ìdàgbàsókè yìí kí ó dúró kó máa tẹ̀síwájú òun náà ni wọ́n ń fẹ́. Kásùmù Ìṣọ̀lá tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Abudu Lanija ló gba àwòrán àti ohùn sílẹ̀ fáyẹyẹ ọdún òmìnira. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.